Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. ẹni tó bá gbọ́ ifá, mo máa ń sọ tipẹ́tipẹ́, ẹ̀yin babaláwo tẹ́ bá gbọ́ ifá yanran, kò kí ń ṣe ifá tí wọ́n ti tọwọ́ bọ̀ o, kò kí ń ṣe ifá tí wọ́n ti ṣe báṣubàṣu o, tẹ́ ẹ gbọ́ ifá yanran, tẹ́ ẹ gbọ́ ọ̀pẹ̀ tí ẹ máa ń tí Olódùmarè máa ń gbọ́ ohùn yín, tẹ̀tẹ̀ máa ń gbọ́ ohùn Olódùmarè, ẹ lọ bèrè wípé ta ni Chief Olóyè Sunday Igboho, ọ máa sọ fún yín wípé Ògún ni, nítorí ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ yẹn gan kò kí ń ṣe ìlà lásán, símbọ̀ ní àsìkò tí a bá fẹ́ lò, símbọ̀ ni ní ara ẹ̀. Òun lẹ ṣe rí wípé gbogbo power ilẹ̀ Nàìjíríà ṣe hó ọwọ́ Fúlàní ló wà. Ṣé agbára Fúlàní ni láti ní power tí ó bá kí ń ṣe àwọn tí wọ́n colonize wa, àwọn tí wọ́n ṣe colony, àwọn ni wọ́n gbé power lé wọn lọ́wọ́. Tó bá jẹ́ pé ọwọ́ ọmọ Yorùbá ló gbé power sí, nígbà yẹn power yẹn máa wà lọ́wọ́ àwọn ọmọ káàró òjíire gangan fúnra wọn. But wọ́n mọ nǹkan tó ń ṣe, wọ́n mọ̀ wípé àwọn wọ̀nyí wọ́n wà very intelligent. Òun lẹ ṣe máa rí pé gbogbo àwọn leaders yín tí wọ́n bá wá dìde wípé àwọn fẹ́ gbà yín sóko ẹ̀, àwọn fẹ́ gbà yín kúrò lóko ẹrú, kí ló máa ṣe? Wọ́n máa yanjú wọn dànù ni, wọ́n máa pa wọ́n. Àsìkò yìí ẹ̀rí kẹ́ ẹ̀ máa wà wọ́n dà wípé wọn ò rí Chief Olóyè Sunday Igboho pa ni. Wọ́n fẹ́ try láti yanjú má nìyẹn. Ṣé rò bóyá gbogbo bó ń ṣe fi sílẹ̀, ṣé rò bóyá mouth talk ni, ṣé rò bóyá play ni wípé wọ́n fi Chief Olóyè Sunday Igboho sílẹ̀ ní Benin Republic ni? Kò kí ń ṣe play nítorí pé ìjà universe ìjà tó wà lẹ́yìn ni. Tó bá jẹ́ pé ìjà ara lásán ni tí ò tí ì ṣe àsìkò Olódùmarè ni, wọ́n máa pa Chief Olóyè Sunday Igboho ni, wọ́n máa pa bí wọ́n ṣe pa àwọn tó kù. Ṣé Chief Olóyè Sunday Igboho ṣáwọn olórí méjì ni tí wọ́n fi mọ̀ wípé Chief Olóyè Sunday Igboho fẹ́ gba àwọn ènìyàn kúrò nínú oko ẹrú tí wọ́n ṣe tí ì rí pa? Wọn ò dẹ̀ wá lè rí pa nítorí pé àwọn ọ̀run ló gbà á sílẹ̀ kó tó di wípé ó kù ọ̀la tó máa fi Chief Olóyè Sunday Igboho sílẹ̀. Mo fi Olódùmarè ọba tó dá mi, mo fi ṣe ẹ̀rí, mo ṣe live video, mo ní mo rí wípé a tú Chief Olóyè Sunday Igboho sílẹ̀, mo fi ṣe live video ní ó kù ọ̀la ọjọ́ kejì ni wọ́n tú Chief Olóyè Sunday Igboho sílẹ̀. Àwọn èèyàn gan wọ́n wo live video yẹn nítorí pé a rí ó kù ọ̀la tó máa ṣí Olóyè Sunday Igboho sílẹ̀. Mo rí kedere báyìí wípé wọ́n ṣí Olóyè Sunday, mo dẹ̀ sọ fọ́kọ́ mi, mo ní wọ́n fi Chief Olóyè Sunday Igboho sílẹ̀, mo dẹ̀ sáré lọ ṣe live video, mo sọ ọjọ́ kejì ni a gbọ́ news Olóyè Sunday Igboho, nítorí pé ìjà tó wà lẹ́yìn ìjà Olódùmarè ni, kò kí ń ṣe ìjà ènìyàn.
Olódùmarè ọba òkè ló ṣíṣí fọlóyè Sunday Igboho sílẹ̀ nítorí wípé ọba adẹ́dà ṣẹ̀dá ó mọ nǹkan tó ń ṣe, ó mọ̀ pé lásìkò tá a wà yìí àsìkò tí a sọ wípé ilé ti tó lọ tó ti sú wálé àti wípé Ògún ni ṣífọlóyè Sunday Igboho, Ògún ni mo ti máa ń sọ tipẹ́tipẹ́, àwárí ni Ògún dìde èrò tẹ̀lé. Òun lẹ́sẹ̀ rí wípé tí ṣífọlóyè Sunday Igboho bá fi lè sọ̀rọ̀ kan báyìí jìnnìjìnnì máa bá wọn Fúlàní, jìnnìjìnnì máa bá wọn, nítorí pé a fi àṣẹ sínú orúkọ ẹ̀ ni, a fi àṣẹ sí ni. Ìjà tó ń jà yẹn kò kí ń ṣe ìjà lásán. Ẹni tó bá gbọ́ ifá, mo máa ń sọ tipẹ́tipẹ́, ẹ̀yin babaláwo tẹ́ bá gbọ́ ifá yanran, kò kí ń ṣe ifá tí wọ́n ti tọwọ́ bọ̀ o, kò kí ń ṣe ifá tí wọ́n ti ṣe báṣubàṣu o. Tẹ́ ẹ gbọ́ ifá yanran, tẹ́ ẹ gbọ́ ọ̀pẹ̀lẹ̀ tí tí Olódùmarè máa ń gbọ́ ohùn yín, tẹ̀dẹ̀ máa ń gbọ́ ohùn Olódùmarè. Ẹ lọ bèrè wípé ta ni ṣífọlóyè Sunday Igboho, ó máa sọ fún yín wípé Ògún ni, nítorí ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ yẹn gan kò kí ń ṣe ìlà lásán. símbọ̀ ní àsìkò tí a bá fẹ́ lò, símbọ̀ ni ní ara ẹ̀. Ògún ni, kò sí ẹnìkan ṣoṣo tó lè gbé ṣánlẹ̀, kò sí ẹni tó lè pa, kò sí ẹni tó lè dá dúró, torí wípé iṣẹ́ ta fi rán ikọ̀ ni, kò kí ń pa ikọ̀. Olódùmarè ló ń lò, nítorí pé alálẹ̀sí ni pẹ̀lú ó reincarnate padà wá láti wá yọ àwọn ìran ẹ̀ kúrò nínú oko ẹrú. Òun ló ṣe jẹ́ wípé gbogbo struggle Yorùbá nation yìí ṣe rí wípé àwọn ẹ̀mí kíníṣín ló sì lọ sí láti ibi 3 years ẹ ti ń jàjà yìí. Tó bá jẹ́ wípé kò kí ń ṣe ìjà Olódùmarè ni, ẹ ti mọ gbogbo òjò tó ti rọ̀ tí ilẹ̀ ti fi mu lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation, tí iná yẹn ò dẹ̀ tí ì kú, iná yẹn ò dẹ̀ ní kú àfi tá a bá dé ilẹ̀ lérí, nítorí pé àwárí wípé ọkọ̀ ìgbàlà ní Yorùbá nation yẹn lẹ káàárọ̀ oòjíire. Fún ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ, fún gbogbo ẹni tó bá ti wọ̀ nìkan la ó ṣe kíni, òun nìkan la ó gbàlà. Fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣorí kunkun pátápátá ni wọn yóò parun, torí pé a máa gbà wá kúrò lọ́wọ́ àwọn slave master, a dẹ̀ máa gbà wá kúrò lọ́wọ́ àwọn tó ń dominate ilẹ̀ wa, a máa gbà wá. Wọ́n ní pé àti sinagogu àti magogu, wọ́n ní a ó kó gbogbo wọn papọ̀, a ó fọ̀ wọ́n kúrò lórí ilẹ̀, a ó yọ èpò kúrò nínú àlìkámà, a máa yọ wọ́n kúrò nínú ìran wa. Ìran wa máa padà sí bó ṣe wà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èmi fún iṣẹ́ bà ni mo sọ bẹ́ẹ̀. Ẹ lọ máa kọ sílẹ̀, ẹ máa kọ déètì èní sílẹ̀. Gbogbo ètò tí bá wá ń ṣe níbí, ẹ̀yin ẹ máa kọ gbogbo déètì tí bá ń ṣe, àwọn pọ́ìntì kankan ẹ jọ̀ọ́ ẹ máa bá mi jọ́ọ̀jì ẹ̀ sílẹ̀. Àti ilé ìtọ́kọ mi ń ṣe, ẹ máa kọ wọ́n o, nítorí wípé ọ̀rọ̀ tí àwa bá ń sọ àtòdì ọ̀run ló ti wá. A máa padà sí bá a ṣe wà tẹ́lẹ̀. Ṣe rí ẹ̀rù ń bà wọ́n wípé àwa la máa bọ́ wọn. Àwọn slave master ẹ̀rù ń bà wọ́n wípé tá bá ti kúrò gbogbo African continent wọ́n máa kọ́pì ṣe wa àtàṣà wa ṣe, àwa la máa bọ́ wọn. Ṣé wá rí gbogbo ìbẹ̀rù bojo tí wọ́n ti ń bẹ̀rù bọ̀ láti ages to ages yẹn, ó máa padà dópin. Ìbẹ̀rù bojo yẹn, nǹkan tí wọ́n ń sá fún yẹn, fún àwọn ọmọ káàárọ̀ oòjíire náà ló máa padà pọ̀ sí. Nítorí pé èmi Adéjọkẹ́ kún iṣẹ́ bà ni mo sọ wípé àwa fúnra wa gangan báyìí la máa padà bọ́ wọn. Wọ́n máa padà wá, ó lè máa ṣọ́ọ̀kì yín, ẹ lè máa rò pé kí ló ń sọ kátàkátà lẹ́nu. Ṣé rí bí wọ́n ṣe ní power káàkiri gbogbo all over the world yìí? Ṣẹ́yìn ò mọ̀ wípé kò sí ẹni tó lágbára tó ọba Olódùmarè adẹ́dà ẹ̀ṣẹ̀dá ni. Adániwáyé, adáni má gbàgbé ọba ńlá, ọba tó dá ohun gbogbo, alábẹ́nú àsásí, òyígíyigì awúwo má ṣe é gbé, Olódùmarè kìkìdá agbára, ọba tó mọ̀ mí, ọba tó mọ̀ yín, ọba tó dá yín, ọba tó dá mi, ọba tó dá gbogbo inú bọ́ọ̀lù tá a wà yìí, ọba tó jẹ́ pé gbogbo nǹkan tó wà nínú ayé tí gbogbo àwọn alágbára ayé tí wọ́n ràgàgà píníṣí ni báyìí ní níwájú Olódùmarè. Gbogbo nǹkan tó wà nínú ayé tí gbogbo àwọn alágbára ayé tí wọ́n ràgàgà bò tí wọ́n ti torí ẹ̀ tí wọn kò fẹ́ sọ òtítọ́, píníṣí ni níwájú Olódùmarè. Olódùmarè ló dá fún wa, Olódùmarè ló dá wa, Olódùmarè ló dá gbogbo the whole world as a whole. Gbogbo àwọn alágbára ayé tí wọ́n wá ń fi agbára yọ wá lẹ́nu, Olódùmarè ọba òkè ṣoṣo ló dá wọn. Olódùmarè ọba òkè ń wò wọ́n. Olódùmarè ọba òkè nìkan náà ló ní agbára láti ṣe kíni, láti sọ wọ́n di ènìyàn yẹpẹrẹ. Nítorí àwọn alágbára tí wọ́n ti lágbára látẹ̀yìnwá ńkọ́. Fáráò ní agbára, ṣé kò padà ṣubú ni? Gbogbo àwọn alágbára, èmi ò gbàgbọ́ nínú ìtàn Fáráò yẹn o, but kákọ̀ fi sọ. Gbogbo àwọn alágbára tí wọ́n ti ní agbára, tí wọ́n ti ń pera wọn ní alágbára ayé, ṣé kò ní tán lọ́jọ́ kan ni? Ó máa tán lọ́jọ́ kan. Ṣé wá rí àwa tí wọ́n wá ń sá fún?
àwa ọmọ káàárọ̀ òjíire tí wọ́n ti ń pọ orúkọ wa mọ́ inú ẹrẹ̀ tó jẹ́ wípé wọ́n gba ọjà àárọ̀ ọjà ọ̀sán ọjọ́ alẹ́ mọ́ wa lọ́wọ́ tí wọ́n sọ gbogbo àwọn ènìyàn wa di zombi tí wọ́n wá mú gbogbo àwọn ọmọ wa tí wọ́n sọ wọ́n di bálabàla tí wọ́n wá mú gbogbo àwọn ìran wa tí wọ́n sọ wọ́n di vagabond. Àwa yìí náà la máa padà bọ́ wọn torí pé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa bá. Kò dẹ̀ sí nínú law of the universe wípé kí èèyàn fi ilé onílé kó fi ṣe kíni kó fi bo titi ẹ̀ mọ́lẹ̀. Tẹ́ bá ti ń fi ilé onílé tí ẹ bá ti fi ń bo titi yín mọ́lẹ̀ tipẹ́tipẹ́ ọjọ́ kan ni law of the universe ló máa ṣe kíni ló máa kà yín ló máa gbé ẹni náà ṣubú tó jẹ́ pé onítọ̀hún yẹn máa wá padà di ènìyàn yẹpẹrẹ níwájú gbogbo àwọn aráyé pátápátá. Àwa la máa bọ́ wọn, àwa la sì máa control wọn nítorí wípé àwa gangan ni Olódùmarè gbé táìtù yẹn lé lọ́wọ́. Gbogbo àwọn fọ́fàdà sí wa pátápátá tó ti wá ṣe nǹkan mèremère ènìyàn gidi ni wọ́n ní ilẹ̀ alààyè tí gbogbo alààyè dẹ̀ mọ̀ pátápátá mọ́ mi wípé ènìyàn gidi ni wọ́n. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ irúnmọlẹ̀ gbogbo àwọn ọmọ òrìṣà gbogbo àwọn tó jẹ́ wípé àwọn babaláku bàbá wọn ni wọ́n ní agbára ńlá gbogbo wọn dà lẹ́ni àwọn ìran burúkú yìí wọ́n ti sọ wọ́n di lost sheep. Wọ́n sọ àwọn ọmọ ẹkùn wọ́n sọ wọ́n di ọmọ àgùntàn tó ti sọnù sínú ayé nítorí religion colonization mentality destruction. Ẹ wá sọ wípé bá ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí ṣeré ni ṣeré kọ́ o. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire nǹkan táwọn Fúlàní fẹ́ ṣe fún yín ni pé wọ́n fẹ́ sun yín mọ́lé wọ́n fẹ́ sun yín wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn ní òru ló fẹ́ ṣe wọ́n fẹ́ sun yín mọ́lé nítorí resources yín tó ṣẹ̀ṣẹ̀ dé. Ó ti di ẹlẹ́ẹ̀karùn-ún tí máa sọ̀rọ̀ yìí mo máa ń sọ every time lórí ètò mi. Resources kan ṣẹ̀ṣẹ̀ dé sínú sea lẹ́kọ̀ọ́ sínú omi tó jẹ́ wípé wọ́n fẹ́ colonize yín kí wọ́n tó kó resources yẹn tó lọ́mọ̀ pa ti ń lajú. Wọ́n mọ̀ wípé kò sí báwọn ṣe fẹ́ kó resources yẹn tí àwọn èèyàn kan ò ní rí wọn àbí wọn ò tiẹ̀ lè rí kọ́nì nítorí pé Olódùmarè ló fi resources yẹn síbẹ̀ fún ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tí ẹ bá ti gba freedom kẹ́ lè fi ṣe ara rin dín. Bó ṣe ń fi ayé àwọn ọmọ káàárọ̀ òjíire bó ṣe ń fi ayé wọn play politics the same thing lọ́nà àwọn religion leaders both Muslim and Christian ni wọ́n fi brain àwọn ọmọ káàárọ̀ òjíire ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi ń damage ẹ̀. Ẹ wá sọ wípé àní sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ because generation tá a wà yìí Aquarius generation wọ́n ti bà gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire jẹ́. Olóyè Sunday Igboho wá dìde ó wá ń ṣọ́ọ̀kì yín ẹ wá ń sunlé ẹ̀ ń ṣe oríṣiríṣi fún ẹ̀yin ò mọ̀ wípé ẹni tó Olódùmarè bá gbé dìde kò sí ẹ̀dá kan ṣoṣo tó lè bí ṣubú. Gbogbo àwọn àgbàgbà wa tí wọ́n dìde sí ilẹ̀ káàárọ̀ òjíire alágbẹ̀dẹ tó ń lorin lójú kan ní ọ̀rọ̀ wọn àmì lọ́rí àmì tó dẹ̀ rí yẹn náà òun ni Olódùmarè gbé sílẹ̀ wípé a máa fi kúrò lóko ẹrú a máa kúrò lóko ẹrú torí pé Olódùmarè lórí Olódùmarè ló gbé sílẹ̀ Olódùmarè ló sọ wípé ilé ti tó lọ kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣeṣẹ́ kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbégbà kò sí political powers tẹ́lẹ̀ lò kò sí owó tẹ́lẹ̀ ná kò sí gbogbo agbára tẹ́lẹ̀ lò pátápátá ní ilẹ̀ káàárọ̀ òjíire pé ká má kúrò lóko ẹrú ọ̀fìn ìlú ló máa bọ́ sí o nítorí pé Olódùmarè ọba òkè nìkan ló ṣetán láti yọ wá. Àwọn Fúlàní fẹ́ sun yín mọ́lé o ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ bá mi pín fídíò yìí dáadáa kí àwọn ọmọ káàárọ̀ òjíire kí wọ́n lè gbọ́ wípé àwọn Fúlàní wọ́n fẹ́ sun wọ́n mọ́lẹ̀ wọ́n fẹ́ ṣe bí àwọn fọ́fọ́dà sí wọ́n ṣe máa ń sun ilé bambú nígbà yẹn tó rọ́mọ̀ pé gbogbo ilé tó wà nílẹ̀ káàárọ̀ òjíire náà àwọn ilé Victoria Island àwọn Fijis yẹn nìkan ló lẹ́mìí gbogbo àwọn ilé tó wà káàkiri gbogbo àwọn poverty people land yẹn gbogbo ẹ̀ ò lẹ́mìí tó bá ti fi iná sí lọ́wọ́ kan ló máa jó tán nítorí ẹ̀ ni wọ́n ṣe pé ní Ifá ṣe sọ wípé kí oníkálukú máa lọ fi ìgbín àti ògì kẹ́míìsì omi ẹ̀rọ omi ìgbín kẹ́míìsì ẹ̀ mọ́ ògì kẹfì sí gbogbo igunlé yín mẹ́rẹ̀ẹ̀rin nítorí pé iná tó ń bọ̀ wá jáì iná yìí máa pọ̀ rẹpẹtẹ. Mo fi Olódùmarè ọba òkè mo fi ṣẹlẹ́rìí àwọn Fúlàní wọ́n fẹ́ sun yín mọ́ ilé wọn fẹ́ lo amination wọn má ṣe ń lo amination ní kọ́nà kan eléyìí tó fẹ́ fi ṣe masses cleansing jù òun ni pé wọ́n fẹ́ sun yín mọ́ ilé. Dangote
kú ìpalẹ̀mọ́ o máa kúrò lórí ilẹ̀ baba ńlá kú baba wa ìwọ Dangote wà á kúrò ńbẹ̀ nítorí pé àwọn tó ń gbé ẹ síbẹ̀ tó bá ti jábọ́ ìwọ gan wà á kúrò ńbẹ̀ gbogbo yín pátápátá tẹ́ ti dominate ilé wa ẹ jẹ́ lọ kú ìpalẹ̀mọ́ gbogbo gbèsè owó China tẹ́ ti jẹ ẹ jẹ́ lọ mọ bẹ́ ṣe máa san because àwọn ọmọ káàró jìrà ní bá yín participate nínú ẹ̀ kó má jẹ́ wípé ẹ̀yin fúnra yín náà lẹ́ máa padà lọ ṣe ẹrú Fúlàní ẹrú China láti san gbogbo gbèsè tẹ́ ti jẹ pátápátá pẹ̀lú Nàìjíríà fake wọn Nàìjíríà tẹ́ fi ń ya owó káàkiri gbogbo Africa country gbogbo àwọn China àwọn European as a whole tó jẹ́ pé a ní gbogbo resources tí a fi ní jẹ gbèsè ṣùgbọ́n tí ẹ fi wá sínú gbèsè nítorí pé ẹ mọ báyẹn ń ṣe political system ẹ ní political brain. wọ́n tún wá mú àwọn oyè wọ́n tún fi ń dá Fúlàní yìí wọ́n sàn fẹ́ kí lórí ipò níbi ipò àṣẹ lórí ipò àṣẹ ìlú wọ́n sàn fẹ́ kí Fúlàní náà máa wà lórí ipò àṣẹ ẹ tún wọ́n fi Fúlàní joyè nílùú ẹ wọ́n fi Fúlàní joyè ẹ ń fi Fúlàní joyè torí pé wọ́n náà fẹ́ máa pàṣẹ wọ́n sì fẹ́ wà nípò àṣẹ sáà ni ẹ sì fẹ́ wà nípò àṣẹ wọ́n wá balẹ̀ ayé yín jẹ́ wọ́n mú àwọn ọmọ yín wọ́n sọ wọ́n di rádádáda gbogbo ogún bí yín ẹ̀ tà dànù tá a bá tiẹ̀ ní British àwọn England wọ́n ti sọ wọ́n ti kó wa lẹ́rú so èyí tẹ́yìn gan kó wa lẹ́rú sí ó ti pọ̀ jù ṣé èyí tẹ́yìn gan tọgún bí yín ó ti pọ̀ jù ẹ̀ ń ta àwọn leader yín tọgún bí wọn fáwọn England gbogbo ọ̀rọ̀ tó wà Nàìjíríà náà ń tà fáwọn ará England làwọn òyìnbó náà fi náà kó lọ ni mo fi máa sọ wípé èmi ò lè blame Dangote kí ni rísì tí mi fi lè blame Dangote ní Nàìjíríà ìdí ni wípé àwọn tí wọ́n wà ń bẹ àwọn politician ni wọ́n wà London ẹ̀ àjòjì kò kàn lè dédé kọ́ iléeṣẹ́ kó máa fẹ̀lẹ̀ lọ àwọn èèyàn yìí ni wọ́n ń gba ilẹ̀ àwọn ni wọ́n ń ta ilẹ̀ fún náà ti gbowó ẹ má jẹ́ ká blame Dangote mọ́ àwọn leader wa ni ká blame ṣé bí níjọ́ tí gì kan wó ní Ifẹ̀ ẹ ti gbàgbé ìjọ́ tí gì wó igi tó dẹ̀ wó yìí agbọ́pọ̀ àwọn gold wà ń bẹ̀ àwọn igi ìṣẹ̀ǹbáyé ṣé bí lẹ́yìn ìgbà yẹn lè rí Ọ̀jájá Ọ̀jápa àti Dangote tó jọ ya fọ́tò papọ̀ Dangote wọn ló ti ra bẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ Dangote wọn náà ti ra bẹ̀ yẹn ó fẹ́ ra bẹ̀ yẹn lọ́wọ́ wọn ṣé wọn ti ta orí igi ibi ìṣẹ̀ǹbáyé igi ìṣẹ̀ǹbáyé tó yẹ kó wó tó yẹ káwọn onímọ̀ káwọn náà máa fi ṣe fóònù kán máa fi ṣe TV gbogbo àwọn igi yìí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi ń ṣe àwọn nǹkan kan kẹ́ ẹ máa sọ di tourism ẹ ní láti wo ìgboro igi yẹn ẹ máa gé ni ẹ máa kọ́ ó ti di museum ẹ máa fi gíláàsì yìí ká ni ẹ̀yin ń ta ṣéjọ wọn wá ní ẹjọ́ Dangote ni àbẹ́jọ́ àwọn leader yín oníjẹkújẹ àwọn àgbààgbà tẹ́ ẹ ní nílẹ̀ Yorùbá tí wọ́n ti bà ilé ayé wa jẹ́ níbi ìjẹkújẹ tó ń ta ogún bí wa síta ṣé Dangote ló jẹ̀bi Dangote ò ní fọ́ọ̀tì náà ṣé bí ti bá gbowó dọ́dọ̀ yìí tí mo bá ní mo fẹ́ ràn kán tán bá ní wọn ta fún mi sí dandan ni wọ́n rẹ́dì láti gbà nígbà yẹn torí pé wọ́n sì wà ní ipò àṣẹ wọn ò mọ̀ pé tó bá pẹ́ bóyá èyí máa padà forí ipò yẹn sílẹ̀ ẹ máa padà fi orí ipò yẹn ẹ máa fi pìtàn láyé ni gbogbo nǹkan tí Adéyẹmí ní dàlẹ́ ni gbogbo nǹkan tí Adéyẹmí ọba Adéyẹmí ní dàlẹ́ ni ṣé bí gbogbo wọn ní ọba Adéyẹmí ti fi gbogbo ẹ̀ sílẹ̀ lọ gbogbo mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n tí bàbá Adéyẹmí ṣe òun wá dàlẹ́ ní Adéyẹmí dà ó ti lọ ó ti fi gbogbo ẹ̀ sílẹ̀ ó ti dà sílẹ̀ bó bá ṣe bẹ́ẹ̀ ṣe máa wáyé nígbà tẹ́ bá wáyé bẹ́ẹ̀ ṣe máa diwọ́rè nígbà tẹ́ bá lọ bẹ́ẹ̀ ṣe máa tẹ́wọ́rè ẹ máa dálẹ̀ ni kò sí ní tẹ́ ẹ mú wá kò sí ní tẹ́ ẹ máa mú lọ. ẹ ní political brain ẹ ní political láti fi gbé ìlú ga àfi kẹ́ ẹ máa já ìlú kulẹ̀ ẹ jẹ gbèsè káàkiri gbogbo everywhere ṣé àmọ̀ pé gbogbo gbèsè tẹ́ jẹ ṣé àmọ̀ pé ṣe lẹ fi ń ṣe lórí irọ́ ni ṣebí torí pé kẹ́ ẹ bá lè dìwà mú sínú wọn Nàìjíríà ni kó bá ti pati kúrò wọn náà fẹ́ kúrò wọn Nàìjíríà àwọn China bá gbé fáìlì wá wípé àjẹ wọn ń gbèsè àfi tá a bá san ká tó kúrò ní wọn Nàìjíríà ẹ̀yin ò dẹ̀ mọ̀ wípé gbogbo plan tẹ́yìn lóòrò yẹn t'Olódùmarè ti kọjá gbogbo yẹn torí bí t'Olódùmarè fẹ́ gbà yọ sí yín ó máa ṣọ́ọ̀kì yín gbogbo ẹ̀yin political leader useless people tí ẹ mọ̀ bí wọ́n ṣe ń ṣe ọrọ̀ ajé àti ìlú àsìkò tó jẹ́ pé agbádá àti ipò àti ọlá nìkan lè ń wá kiri mo fi Olódùmarè ọba òkè mo fi ṣọ́ gbogbo yín. èyí ò lè gbòmìnira lálàáfíà ńgbà tí Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé ẹ jẹ́ kí òun máa lọ kí àwọn èèyàn wọn máa lọ
Fáráò ní àwọn èèyàn rẹ̀ wo ní Ọlọ́run tún sí àyà Fáráò lé. Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn òun lẹ̀, wọn ò lọ lágídí bọ́rọ̀ Ọlọ́run là ń sọ yìí, wọn ò lọ ní sùúrù, wọn lọ lágídí ni. Ọlọ́run wá pa gbogbo àwọn Fáráò rẹ̀ sínú òkun pupa. Bí Ọlọ́run ṣe pa gbogbo ọ̀tá Yorùbá rẹ̀ sínú òkun pupa nìyẹn. Àti ẹni tínú rẹ̀ bá dùn sí ohun tí mo sọ, àti ẹni tínú rẹ̀ ò bá dùn sí, ẹni tínú rẹ̀ bá dùn sí yóò délẹ̀ lérí. Gbogbo Yorùbá tínú rẹ̀ ò bá dùn sí ó parẹ́ sínú òkun pupa ni. Èmi mo sọ bẹ́ẹ̀. Torí pé gbogbo àwọn ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ ṣe oògùn, ẹ lọ múra dáadáa, a máa pín láìpẹ́ yìí. Níjọ́ tá a dẹ̀ fa rálì eléyìí tá a fẹ́ ṣe yà ní fẹ́nìkan candidate orí fóònù láti sẹ́ndì mẹ́sẹ̀jì sóńkálukú pé ẹ pàdé wa níjọ́ báyìí a fẹ́ bọ́ gbòòrò, tá a bá dẹ̀ bọ́ gbòòrò ó dijọ́ tá a bá gbòmìnira ká tó túká. Bàbá ń bọ̀ kí kẹ́kẹ́ bẹ̀rẹ̀ sí ń pamọ́ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá, kí kẹ́kẹ́ máa pamọ́ gbogbo yín lẹ́nu. Ọmọdé tó bá ní kí bàbá má dé kí kẹ́kẹ́ pamọ́ lẹ́nu. Àgbà tó bá ní kí bàbá wa má dé kí kẹ́kẹ́ pamọ́ lẹ́nu. Àlejò tó bá ní kí bàbá wa má dé kí kẹ́kẹ́ pamọ́ lẹ́nu. Onílé tó bá ní kí bàbá wa ṣe Sunday Igboho ọmọdé yẹmọ kó má dé kí kẹ́kẹ́ pamọ́ lẹ́nu. Àjọkẹ́ obìnrin. Ṣàngó Olúkòso Ọkọ̀yà, Ṣàngó Olúkòso Ọkọ̀yà, iná lójú iná lẹ́nu, àjàwọ́wọ́ onídàárà, Ṣàngó Olúkòso Ọkọ̀yà. Bàbá kan tẹ̀ ti blọ́ọ̀kì mi torí Àjọkẹ́ gan báyìí. Wọ́n ti blọ́ọ̀kì mi torí ọ̀rọ̀ ẹ̀. Wọ́n blọ́ọ̀kì mi lórí WhatsApp. Wọ́n ti blọ́ọ̀kì mi torí pé lórí program tí Àjọkẹ́ ṣe yìí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n try láti bú àwọn baba ńlá wa pé ẹ mọ̀ pé Àjọkẹ́ sọ nínú show yìí pé kí àwọn baba ńlá wa pé kí a lọ bọ Ṣàngó, pé kí gbogbo wa lọ bọ Ṣàngó, pé tí gbogbo wa bá lọ bọ Ṣàngó pé Ṣàngó máa ràn wá lọ́wọ́, pé kólúkálukú ká lọ bọ Ṣàngó. So bàbá yẹn wá send àwọn messages kan káàkiri pé àwọn bàbá ńlá wa bọ́n ṣe lágbára tó nínú bá ṣe wà nínú kínní wọn ràn wá lọ́wọ́ wípé báwo ni God Hebrew God wípé tó kó àwọn ọmọ Israel kọjá ní wilderness pẹ̀lú ọwọ́ agbára ńlá tó wá gbé wọn lọ sí ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Kí ni mo ń tọ́ láti sọ ni pé tẹ́wọ̀n bá sí ní abẹ́ mental control, ẹni tí ò bá sí ní under mental control, tí ò sí ní under mental control, tó sọ pé ilẹ̀ Israel lè ní, tó bá sọ pé ilẹ̀ Israel jẹ́ ilẹ̀ tó fún wàrà fún oyin bó ṣe sọ fún wa ní bá ṣe kàánú Bible, ẹjọ́ aṣálẹ̀ níbẹ̀ náà, oyin wo àti wàrà wo ló ń so ní desert place. This is not about what they write in book. This is about nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ipò wọn náà kó wọn lọ sí ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Gbogbo wa la mọ̀ pé ilẹ̀ yẹn kí ni ìlàtọ̀ níbẹ̀ àti ilẹ̀ Haúsá? It's a desert. Kò sí oyin kankan bẹ̀, kò sí wàrà kankan bẹ̀, yàtọ̀ sọ̀rọ̀ mental control. Bàbá yẹn ṣáà try láti máa sọ̀rọ̀ against Àjọkẹ́. She understand. So ìgbà tí mo wá ṣáà ń reply wọn, àwọn reply tí mo fún wọn wọ́n ṣáà ti block mi lórí WhatsApp wọn torí mo realize wọ́n ti block mi ń sìn torí pé nígbà tí wọ́n sọ pé àwọn ancestors wa ò ní agbára, pé tó bá yípa àwọn bàbá ńlá wọ́n ní wọ́n lágbára, wọ́n ní ṣùgbọ́n wọ́n wicked, ipe wọn ò ràn wá lọ́wọ́. Èmi náà wá quote àwọn Bible verses ipe báwo náà yẹ fẹ́ ràn wá lọ́wọ́. Number 1, wọ́n sọ pé if a man is in Christ is a new creation. Amọ̀nà pé wọ́n ní all things have passed away, behold all things are new. Àwọn Christian, I was raised in Christian faith. The belief of every Christian ni pé a ti di ẹ̀dá tuntun nínú Jésù. A kì í ṣe ẹbí àwọn bàbá wa mọ́. A kì í ṣe bí wọn mọ́. A ti wà nínú family Abraham. We are now descendants of Abraham, Isaac and Jacob. Ajá tí ò ní ìrù ni wá náà. Ọmọ tó ti sọ pé òun tó ti sọ lẹ́nu ṣé kò ti ṣàpòyà kọ́ ni? Tá bá lọ sí church,
ẹni mélòó ló ń júbà àwọn bàbá ńlá ẹ̀? Kò sí ẹni mélòó ló ń júbà àwọn bàbá ńlá ẹ̀? Júbà wọn náà. Àwọn bàbá oníbàbá ẹ̀ là ń júbà. Júbà Jésù. Kódà a tún pray gan pé kí Jésù wá take over ilẹ̀ wa. A ní kí God of Israel, a ní kó wá dominate. Nísìnyí tí God of Israel wá ń kó àwọn èèyàn ẹ̀ wá káàkó wá ń bọ̀ gidi gan àwọn Hebrew tí wọ́n ya dé lórúkọ Allah. Àwa tún sọ pé kí Allah kó tún gbà wá. So bàbá yìí ṣáà try láti ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ yìí, bàbá yìí try láti put it down. Ó ń try láti dọ̀tí ẹ̀ fún mẹ́sẹ̀gì tí Àjọkẹ́ give ipe ká lọ bọ Ṣàngó. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa Àjọkẹ́ ni pé Àjọkẹ́ bó ṣe wà yìí, at least èmi àti ẹ̀ tí jọ ń bọ̀ ń sìn ó ti fẹ́ máa tó bí 5 years. To my surprise, níwájú ilẹ̀ tí mo máa wọ̀ sùn ní, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Àjọkẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, àǹtí ìgbà mi ò máa ń pè mí ní mọ́mì, nǹkan méjì ló máa ń pè mí. Tí ó bá pè mí ní mọ́mì, á pè mí láǹtí. Àǹtí, ṣé mọ̀ pé nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí. Mi ò kí ń take ọ̀rọ̀ ẹ̀ serious lọ sí tíngbà yẹn. But ìsìn mo kàn rí pé gbogbo ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí sọ ló ń ṣe. Because gbà tó ń lọ sí kérúbù ẹlẹ́mìí ni ní kérúbù tó máa ń jíṣẹ́ ní church tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mi sọ pé kérúbù yẹn ló fi ń sọ̀rọ̀, but she has been a gifted woman tó máa ń sọ àsọtẹ́lẹ̀ tó dẹ̀ máa ń ríran. So tó bá sọ fáwọn babaláwo bóyá kò mọ kó lè má mọ fákì o, but tó bá sọ nǹkan, mo bẹ̀ àwọn babaláwo wa pé kàn jọ kó má ju ọ̀rọ̀ ẹ̀ sígbó rárá, pé kó má ju ọ̀rọ̀ ẹ̀ sígbó torí pé ó máa ń nǹkan tó máa ń sọ. So according to that bàbá yẹn ṣáàgbà tí bàbá yẹn ń sọ ọ̀rọ̀, mo wá sọ fún máa yẹn pé God of Israel tẹ́ ń pọ́n léyìí, tẹ́ ń sọ yìí pé ó kó àwọn ọmọ Israel kúrò lóko ẹrú. Nínú ìtàn tí a kà, wọ́n ló kó 600,000 àwọn Israel kúrò ní Egypt, àbí? Ó fi ọwọ́ agbára mú wọn kúrò ní Egypt. Okay, mo ní God yìí ṣé oore ló ṣe fáwọn ancient Egyptian, àwọn Israel yẹn. Kátẹ̀ wá nínú lórí history tó sọ fún wa, bàbá wọn lọ gbé ní Canaan, bàbá wọn ti kú, bàbá wọn ti relocate, wọn ti wà ní Egypt for 450,000 years, which means pé wọ́n ti dára lù yẹn. God kan wá lọ bá Mósè pé kó gbogbo àwọn èèyàn ẹ̀ kúrò ńbẹ̀, pé òun wá fẹ́ kó wọn lọ sí ìlú tí òun ti pèsè fún bàbá ńlá wọn. Kò yàtọ̀ sí ìsìn Egypt ní time yẹn bá ṣe ń sọ ó dàbí Èkó, káwọn èèyàn máa gbé lÉkòó, kí God kan wá sọ pé òun fẹ́ kó àwọn èèyàn kúrò lÉkòó, pé lóun fẹ́ kó wọn lọ sírú Ìdànrè, kó wá lóun fẹ́ kó wọn lọ sírú Ìdànrè. Àwọn tó ń gbé ní Ìdànrè already wọ́n ti settle down síbẹ̀. Ẹjọ́ àwọn tí wọ́n ń kó lọ Ìdànrè, ẹjọ́ tó bá dé Ìdànrè ibo náà fẹ́ dé síbẹ̀. Ó dẹ̀ pa wọ́n láṣẹ pé gbogbo tó bá ṣe ń lọ o ní kán máa pa gbogbo àwọn èèyàn tó bá láti Èkó ni o tí tó bá fi dé Ìdànrè o, kí wọ́n máa pa gbogbo àwọn ará ìlú lẹ́yìn tí God ẹ̀ fọwọ́ agbára kó wọn kúrò. Gbogbo àlàyé yìí ni mo ṣe fún bàbá yẹn. God yìí tí bàbá yìí ń gbéga yìí tó sọ pé ó dájọ́ àwọn bàbá ńlá wa yìí, God yìí ó nígbà tí wọ́n ní Mósè lọ gba 10 commandments tí wọ́n láwọn ọmọ Israel tí wọ́n ya ère, kí náà ló ṣe? Wọ́n ló pa ìlàjì wọn nínú aginjù. Ńkọ́ kí ni wọ́n ní God yìí ṣe? Ó rán ejò sí wọn kó máa ṣọ́ wọn. Gẹ́gẹ́ bí ìtàn tí a kà, God yìí kò sí ọmọ Israel ẹyọ kan, gbogbo àwọn tó kúrò ní Egypt 600,000 tó kúrò ní Egypt, ẹyọ kọ̀ọ̀kan ò délẹ̀ ìlérí, ẹyọ kan kò dé ilẹ̀ ìlérí tó sọ pé wọ́n lọ ni o, kò sí ẹyọ kan tó délẹ̀ ìlérí wọn nítorí pé wọ́n doubt. So God yìí kí ló wá ṣẹlẹ̀ ni pé ó wá ṣẹ̀ṣẹ̀ wá, ó gbà tó pa gbogbo àwọn Hebrew yẹn tán, nígbà tó pa gbogbo wọn tán, ó ṣẹ̀ṣẹ̀ wá, ó wá train àwọn ọmọ wọn ní ìwà ìkà. Ṣé àwọn kan ní àwọn yẹn doubt? Mo ń bọ̀, mo fẹ́ wá kíní orí Hebrew kíní ni mo ti lọ wá, Hebrew college. You guys don't study. You guys don't study. Your pastor teach you àgbélẹ̀rọ in the church. They give you àgbélẹ̀rọ. They give you àgbélẹ̀rọ history in the church. That is why tí ẹ ṣe ń pe God rí pé kó mú yín lọ sílẹ̀ lérí. This God ó sọ ìrìn 40 days bí wọ́n ṣe sọ fún wa nínú Bible. Ó sọ di 40 years mọ́ àwọn Israelites. So God ń sìn ìgbà tá láti fẹ́ gba òmìnira ọmọ Odùduwà, ṣe rí gbogbo ẹ ṣe ń dàrú torí pé God tó sọ, God yìí ò ní covenant pẹ̀lú wa, àwa ò mọ̀ rí o, àwa ò ní kankan ṣe pẹ̀lú God yìí o. God yìí àwọn baba ńlá wa ò mọ̀ rí,
àwọn baba ńlá wa ò ní covenant pẹ̀lú ẹ̀, àwọn baba ńlá wa ò ní ìkọ̀kan pẹ̀lú ẹ̀, àwọn baba ńlá wa ò mọ̀, àwọn àlejò àwọn òyìnbó ló gbé God tán introduce God sí wa. God yìí ó sọ ìrìn 40 ọjọ́ bọ́n ṣe sọ fún wa, ó sọ di 40 ọdún mọ́ àwọn tó lóun choose, àwọn tó lóun yàn, àwọn tí God yìí sọ pé òun yàn. God yìí ó sọ ìrìn 40 years ó sọ di 40 days ó sọ di 40 years ó sọ di mọ́ wọn lọ́wọ́. Ìyẹn God yìí o. Ẹ̀dẹ̀ lẹ fẹ́ gba òmìnira, God yìí dẹ̀ ni wọ́n sọ pé kí gbogbo yín fọkàn tì kó gba òmìnira fún yín. Ǹjẹ́ God yìí ṣó máa jẹ́ ká rómìnira òun gbà? Ṣé God yìí ṣó máa jẹ́ rómìnira gbà? Ǹjẹ́ God yìí ò ní sọ ìrìn tó yẹ ká ti rìn? Ẹ wo gbogbo nǹkan tá ti ṣe, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sólóyè Ìgbòho, ẹ wo gbogbo nǹkan tó yẹ kó ṣẹlẹ̀. Ǹjẹ́ God yìí ò ní sọ ìrìn àjò wa bó ṣe sọ ìrìn àjò àwọn èèyàn ẹ̀ di tó sọ àwọn tó lóun yàn? Kò yàn àwa o, kò yàn àwa o, àwọn tó ní òun yàn. Ǹjẹ́ God yìí ǹjẹ́ kò ní sọ ìrìn àjò wa di 100 years? Ká kàn wà lẹ́nu ẹ̀ náà ká máa procrastinate lójú kan náà ká má dẹ̀ rí ibi tí à ń lọ, nígbà tó yẹ pé a ò ní àròjinlẹ̀, a ò ní àròjinlẹ̀ rárá, torí pé bíbélì tí wọ́n gbé fún wa gan, ìtàn tó sọ fún wa a ò kà. We only talk the àgbélẹ̀rọ that tí àwọn pastor wa máa ń sọ fún wa nínú church, ìyẹn nìkan ṣoṣo la máa ń kà. A ò ka ìtàn tó wà nínú Bible yẹn tá lè fi gbára wa sílẹ̀. We don't read it. So tí God yìí tó bá fi àwọn èèyàn títí ẹ̀ tó fi wọ́n sínú ìgbèkùn 40 days journey, tó wá sọ ìrìn 40 days tó sọ di 40 years mọ́ àwọn èèyàn ẹ̀ lọ́wọ́, kí ni hope pé ẹ máa rí Yorùbá nation gbà in the next 50 years? Kí ni hope pé ẹ máa rí ọmọlúàbí nation tó rà kí n ṣe Yorùbá? Ẹ jẹ́ ká padà sórí kan tá ń jẹ́ ọmọ káàárọ̀ ajíire, ọmọ aládé, ọmọ torí alias ni mi ò lè alias, orúkọ tó ń pè alias no. So àwọn Ọ̀yọ́ ni wọ́n sọ ní Yorùbá, alias dẹ̀ ni kì í ṣe orúkọ wọn, kò sí nínú Ifá. So orúkọ tá a ti ń jẹ́ láti ilẹ̀, ọmọlúàbí, ọmọ Ifẹ̀ oyè, ọmọ Ìgbòmẹ̀kùn, orúkọ yẹn ló da, orúkọ ọmọ Odùduwà, àwọn orúkọ tá à ń jẹ́ nìyẹn, tó jẹ́ pé orúkọ tó ní síìlì lọ́rùn, tó jẹ́ pé ta bá ń sọ pé alálẹ̀ ilẹ̀ Yorùbá gan ó lè má nítumọ̀, wọ́n lè má dá wa lóhùn torí àwọn alálẹ̀ wa wọn ò mọ̀ ọ̀kan tó ń jẹ́ Yorùbá. So kí ni mò ń gbìyànjú láti sọ pé ta bá ní alálẹ̀ ilẹ̀ Oòduà, wọ́n á dìje fún wa, wọ́n á tètè dá wa ní ohùn. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé God yìí ó sọ ìrìn àjò 40 years ó sọ di 40 days ó sọ di 40 years mọ́ àwọn ọmọ Israel lọ́wọ́. Àwa ponú, àwa ní God yìí ni kó wá ràn wá lọ́wọ́. Ṣebí àwọn àjòjì ló gbé God yìí wá bá wa? Ṣebí àwọn àjòjì ló gbé God yìí wá bá wa? Ṣebí àwọn baba ńlá wa ti ní nǹkan tí wọ́n bá ń pè? Ṣebí ní ìgbà tí àwọn baba ńlá wa tí wọn ò tí ì mọ Jésù, tí wọn ò mọ Muhammad, ṣebí àwọn Ṣàngó, ṣebí àwọn Ògún yìí, ṣebí àwọn làwọn baba ńlá wa ń pè láyé àtijọ́ tó dẹ̀ ń jẹ́ wọn? Ṣebí àwọn Ògún yìí, ṣebí àwọn Ṣàngó yìí, ṣebí àwọn ló ń ṣe àbòbò àwọn baba ńlá wa nígbà tí wọ́n lọ ń tẹ ìlú dó, nígbà tí wọ́n lọ tẹ̀lú dó, tí wọ́n ń gbé nínú igbó tí ò sí nǹkan kan tó ṣe wọ́n, tí a ò tí ì wà adulterated. Ṣebí àwọn baba ńlá wa yìí, ṣebí àwọn God ti wa yìí, ṣebí àwọn ló fi àbòbò wá nígbà náà. So torí God tí òyìnbó ń wá bá wa yìí, àwa ò mọ̀. God yóò dẹ̀ láàánú. God yìí bí a ṣe ka ìtàn ẹ̀ nínú Bible, ó ní pé àwọn ọmọ Israel ó ní wọ́n máa jẹ ọmọ ara wọn, ó ní tí wọ́n bá ti ṣe ẹ̀hún, ó ní òun máa ṣe wọ́n débi pé wọ́n máa jẹ ọmọ ara wọn. Ìgbà tó yá àmàkánú Bible lóòótọ́ wípé àwọn ọmọ Israel jẹ ẹran ara ọmọ wọn. Àmàká nínú Bible lóòótọ́ wípé àwọn Jew wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ọmọ wọn. The Jews eat ó ní wọ́n tún mú ẹ̀jẹ̀ eat their children. Mo ń bọ̀ o ó ní àwọn Bible verse yẹn God yìí ló sọ bẹ́ẹ̀ o. Ó ní wọ́n máa jẹ ọmọ wọn, ó ní wọ́n máa jẹ ọmọ wọn.
and they hate their children. They hate their children. They hate ní Deuteronomy 28 verse 28-58 ó sọ fún wọn pé ó ní wọ́n máa jẹ ọmọ wọn. Deuteronomy 28-58-53 ẹ máa kà fún yín sí mo fẹ́ kẹ́ kà ó ní wọ́n máa jẹ ọmọ wọn torí pé tí wọ́n bá ti ṣe òun ó lóun máa kásì spẹ́ẹ̀lì wọn lórí pé wọ́n máa jẹ ọmọ. Ǹjẹ́ àwọn èèyàn wa ò ti fẹ́ di kánibà báyìí? Ìgbogbo wà burúkú tí àwọn baba ńlá wa ò hù lé ní òun ni a ti ń láti àláò òun ní o. And thou shalt eat the fruit of thy own body, the flesh of thy son, thy daughter, who Jehovah thy God hath given thee, in the siege of distress thy enemy distress thee. Ó ní wọ́n máa jẹ ọmọ wọn nítorí pé wọ́n ṣe òun. Kò sí ẹ̀ṣẹ̀ wo la fẹ́ ṣe Ṣàngó tó máa ní ká bẹ̀rẹ̀ sí ní máa jẹ ọmọ wa. Ẹ̀ṣẹ̀ wo la fẹ́ ṣe Ògún tó máa ní ká bẹ̀rẹ̀ sí máa jẹ ọmọ wa. So àwọn Júù yìí wọ́n jẹ ọmọ wọn nínú Bible. Wọ́n jẹ ọmọ wọn nínú Bible. Ó wà ń bẹ̀ bá ṣe kà á nìyẹn. The same God yìí náà ni ẹ̀dẹ̀ ń sọ pé òun ni pé kí ó wá pé God yìí God tó ní kí àwọn tó lóun choose ipe àwọn tó choose ipe wọ́n máa jẹ ọmọ wọn. God yìí òun lè wá ní pé kó wá save yín. Ẹ rí pé nǹkan ń ṣe wá gan ṣá. Nǹkan ń ṣe wá gidi gan. Nǹkan ó ṣe wá gidi gan. Nǹkan ṣe wá ó ní o. Deuteronomy 28 ó lè jẹ oúnjẹ ẹ jẹ ọmọ yín. Leviticus ó ní you will eat the flesh of your son and the flesh of your daughter. Ó náà máa jẹ́ you will eat. Jeremiah ó ní I will make you eat the flesh of your son and the flesh of their daughters. Ó náà they will eat one another flesh in the siege. Ibi tó máa báyé wọn jẹ́ dé ó ní wọ́n á jẹ ọmọ wọn. Nígbà tó di second king wọ́n ní it came about ó fulfill o that the other king around gathered all the army. There was a great famine in Samaria, and behold, they besieged it and said a calf as the king passing on. Ẹ jẹ́ kí ni yẹn lamentation mo ń bọ̀ náà. And if the Lord does not help you, she understand. So this woman said to me, give me your son, that we shall eat him today, and we shall eat your son tomorrow. We boiled my son and ate him. And I said to her, on that next day, give your son that they eat him. She has eaten her own son. Wọ́n jọ pa ìkan mú ọmọ ẹ̀ sílẹ̀ wọ́n jẹ. Eléyìí ti jẹ lamentation ó ń ka lára ni pé kí ló dé tí àwọn obìnrin fi wá ń jẹ ọmọ wọn nítorí pé ìyàn mú wọn. Should woman eat their offspring? Kí obìnrin bímọ kó lóyún kó bímọ kó bẹ̀rẹ̀ sí ní máa jẹ ọmọ tó bí. Imagine boil their own children. The hands of compassion women boil their own children. They became food for them. Àwọn obìnrin sin ọmọ wọn ń pa ọmọ wọn jẹ wọ́n ń ṣe ọmọ wọn jẹ ó di oúnjẹ ọmọ tí wọ́n bí tí wọ́n gbé sínú oyún fún 6 months fún 9 months. Their behalf of father eat their son. Àwọn bàbá ń jẹ ọmọ. God ló sọ bẹ́ẹ̀ o ó ní wọ́n máa jẹ ọmọ wọn. Ṣé ẹ understand nǹkan tí mo ń try láti sọ? Ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ ọmọ. Ẹ wá sọ pé God yìí jẹ́ Olódùmarè. Ẹ jọ ẹ má pe God yẹn lọ́lọ́dùmarè wa mọ́ o. Kò ń ṣe Olódùmarè mẹ́n. Kì í ṣe Olódùmarè. So this God lẹ wá pè pé kó take over ilẹ̀ yín. Ta ló fi ọwọ́ ara ẹ̀ fa calamity? Who brought calamity to your life? Bá ṣe wá sórí social media tá ń sọ̀rọ̀ lójoojúmọ́ yìí pé ẹ jára yín kúrò lẹ́yìn God yìí. Ṣèbọn ṣe ráwọn tó sọ pé God yìí ni kí gbogbo yín gbé kẹ́ gbọ́kànlé. Because this God torí ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ this God ó ní àwọn Júù ó ní wọ́n máa jẹ ọmọ wọn. They will eat their own children. Wọ́n dẹ̀ jẹ wọ́n jẹ ọmọ wọn. Ó ní wọ́n máa jẹ ọmọ wọn. Wọ́n dẹ̀ jẹ ọmọ wọn. They hate their children.
God yẹn ló cast spell lé wọn lórí. This God ó sọ pé òun ò change àbí kí ló sọ, ó lóun ní ọ̀kan lánàá ọ̀kan lé ní ọ̀kan títí ayé, kò change kò repent. Àwọn tó ló choose nìyẹn o. Mósè, nítorí pé Mósè wọ́n nítorí pé Mósè kàn lu, ó ní kí Mósè kàn fi kinní kan o kinní, Mósè torí mistake tí Mósè ṣe, ó ní kí Mósè wọlé ìlérí báwo ni Mósè ò ní débẹ̀, ó pa Mósè. God yẹn fúnra rẹ̀ náà ló pa Mósè. Wọ́n ní ṣe ló yọ ojú Mósè méjèèjì tó pa Mósè, tó wá sí Mósè sórí Mount Sinai. Ṣé wọn tẹ́ bá ka Bible dáadáa ṣé wọn pọ́n ní God ló bẹ́ẹ̀rí Mósè. Nígbà tó pa Mósè tán, òun ló sin Mósè. Yes, wọ́n lòun àti Michael àbí mímẹ́ tó jẹ́ Michael, wọ́n wá jọ ń jà fókù Mósè. Ìkan fẹ́ rescue Mósè. God yẹn ṣá òun ló pa Mósè. So kí ni mo ń try láti sọ ni pé God tó ní tó dájú bẹ́ẹ̀ yẹn, òun ni àwọn òyìnbó wá introduce sí wa. Ìlú wọn ládẹ ń gbé ìsìn, wọn ti já àwọn ọmọ wọn kúrò lẹ́yìn God yẹn. Àwa ẹ̀ṣẹ̀ wá gbé God yẹn rù. A dẹ̀ wá expect pé gbogbo nǹkan burúkú tó ṣẹlẹ̀ sáwọn Júù kò ní ṣẹlẹ̀ sí wa. Àwa ni a ti di Júù nínú ẹ̀mí. Aláti di Júù nínú ẹ̀mí tó jẹ́ pé Bible gan sọ, Jésù fúnra rẹ̀ náà ló sọ nínú kíní pé ẹnikẹ́ni tó bá ti sọ pé òun jẹ́ Júù nínú ẹ̀mí o, ipe is a synagogue of Satan, ipe so wọ́n máa tẹríba fáwọn Júù láyé láwọn máa ṣerú àwọn Júù ni. Ẹni tí ò bá ti jẹ́ Júù tó bá ti lè sọ pé Júù lòun, àwọn òyìnbó wọ́n wá indoctrinate wa pé ká sọ pé a di Júù. Wọ́n wá ní pé ká di Júù. Now we are now Júù, a di Júù nínú ẹ̀mí. Wọ́n ní ká di Júù nínú ẹ̀mí, àwa di Júù nínú ẹ̀mí sìn. Ẹ wo báyé wa ṣe dà. Gbogbo nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ sí wọn, tó ṣẹlẹ̀ sí àwọn Júù yẹn ní ayé ìgbà yẹn, òun kọ́ ló ń ṣẹlẹ̀ sí wa ń sìn. Ṣé wọn káwọn Júù yẹn wọ́n ní pé ilẹ̀ wọn lẹ́yìn tí wọ́n ti fi gba gbogbo ilẹ̀ onílẹ̀ tán, tí wọ́n ti pa gbogbo àwọn onílẹ̀, torí àwọn ọmọ kéékèèké ni Yahweh wá indoctrinate. Àwọn bàbá wọn wọ́n ní wọ́n doubt Yahweh, so wọ́n doubt, wọ́n ní wọ́n fẹ́ lọ, wọ́n wò pé irú ìwà burúkú wo lélẹ̀, báwo la ṣe máa lọ pa àwọn èèyàn. Àwọn yẹn ti pẹ́ ní Egypt now, so àwọn yẹn ti pẹ́ ní Egypt. So kí ni mo gbìyànjú láti sọ ni pé, so ó wá pa gbogbo wọn, ó wá train àwọn ọmọ wọn, kò yàtọ̀ sí nǹkan tán láwọn kìíní yẹn máa ń ṣe. Àwọn káwọn Taliban yẹn náà ṣe mọ̀ kọ́ ọmọ kékeré náà ti race wọn. Ṣe ẹ lọ ka history wọn, ṣe mọ̀ pé wọ́n ní kékeré náà ti train wọn. Ṣé wọn pé kékeré náà máa ti ń train wọn, gba àwọn tó máa ń train yẹn kékeré náà máa ti train wọn. Ṣé wọn pé nǹkan tẹ́ bá ti gbìn sórí ọmọdé ni. Bí ìgbà mo wo show woman ìgbà kan Yorùbáwùyí, ó ní nǹkan tẹ́yàn bá train ọmọ kékeré lọ́mọdé máa ń ṣe. Ẹ rí pé àwa ń sìn àwa religious. Àwọn Chinese ń sìn wọ́n ń ṣe technology torí pé nǹkan tó ń kọ́ wọn nìyẹn. Ayé ìgbà kan wà tó yẹ pé tí tẹ́ bá jí ẹni tó lọ ń kọ́ṣẹ́ òkòkò tó lọ ń ṣe gbogbo ẹ̀, but ní ìsìn everybody fẹ́ di pastor torí pé nǹkan tí wọ́n train wa, nǹkan tí wọ́n bá kọ́ ọmọ òun ni ọmọ máa ń tẹ̀lé. So God yìí òun ló wá kó àwọn ọmọ Israel pé kán lọ máa pa gbogbo àwọn onílẹ̀ tó fi pé títí dè ní iná kan ní respect fún onílẹ̀ mọ́ bí tàwọn Fúlàní. Tó yẹ pé ẹni tó bá nílẹ̀ àwọn bìlí pé ìbáwò yín àwa ń sin lágbà la ní respect pé alálẹ̀ ẹ lè rí ìran wa ń sin kó dédé dìgbé kó lóun fẹ́ lọ bá àwọn Ìgbò jà pé wọ́n fẹ́ lọ gbalẹ̀ wọn. Dẹ̀ lè rá àwọn Ìgbò wọ́n kúrò nílùú wọn káwọn fẹ́ wá gbalẹ̀ wa, yàtọ̀ sáwọn Ìgbò tó ti di Christian torí wọn pé wọ́n ṣe understand nǹkan tí mo sọ. Yàtọ̀ pé bọ́n ṣe kàn sọ lẹ́nu gan pé Lagos no man's land, ó hard kẹ́ tó rí káwọn Ìgbò wá kó ogun wá sílẹ̀ wá sí pé àwọn fẹ́ wá gbalẹ̀, ẹnu náà ní bí àkàrà. Ṣe understand nǹkan tí mo gbìyànjú láti sọ. But at the same time God yóò ó ní kí àwọn èèyàn ẹ̀ Exodus kan lọ pa àwọn tó nílẹ̀ kí wọ́n gbalẹ̀ wọn. God yìí òun lẹ wá sọ pé òun lẹ wá sọ pé òun ni kó wá save yín. So tá bá wá fi ọ̀rọ̀ ìyẹn God tí ẹ wá sọ pé òun ni kó lead yín ni o, ẹ lóun ni kó lead yín sí Yorùbá nation sí o. So which means pé tá bá wo aroni nǹkan tí God yẹn ṣe fáwọn èèyàn á jẹ́ pé gbogbo àwa tá ń pariwo Yorùbá nation yẹn kò sẹ́ni tó máa rí gbà nínú wa nìyẹn. God yẹn ò lè já rí gbà láéláé. Báwo lẹ ṣe fẹ́ rí gbà? This is pé kọ́ nǹkan tó yàn ó ṣe nǹkan tó ṣe fún àwọn èèyàn ẹ̀. Mósè ni wọ́n lóun choose. Mósè lóun choose as kìíní o. Kò dẹ̀jẹ́ ó délẹ̀ kò ilẹ̀ tó ló pè nílẹ̀, àwa ò nílẹ̀ ìlérí ilẹ̀ tàwa làwa wà o. Òmìnira la fẹ́ gbà ń sìn o lórí ilẹ̀ wa o. God yìí dẹ̀ náà mú wá bá wa láti fi báyé wa jẹ́.
gbà táwọn bàbá ńlá wa tí wọ́n wà pẹ̀lú àwọn bàbá títí wọn gbà tó wà pẹ̀lú àwọn bàbá títí wọn. God bàbá ńlá àwọn Fúlàní God àwọn Fúlàní ní ọlẹ́ ń pè ìgbà tí àwọn bàbá ńlá wa tí wọ́n ń tẹ̀lé àwọn bàbá ńlá títí wọn kò sí problem. So but nísìnyí a tẹ̀lé God mi. So did you see now ẹ gbogbo bá ṣe ń to kíní yẹn 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 a sọ fún yín pé kẹ́ má pe God yìí mọ́ ẹ ò gbọ́ ẹ ò béèdè wá ṣe dàrú pé God yóò kì í ṣe Olódùmarè God yóò kì í ṣe Olódùmarè is an angel of the Lord ni. Àwọn òyìnbó gan ò bọ́ mọ́ àwọn tó bá ń gbèlú wọn gan mọ̀ pé wọn ò bọ́ mọ́ wọ́n ti yọ gbogbo ọ̀rọ̀ God yìí kúrò ní life wọn wọ́n ti yọ kúrò so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ wípé kí gbogbo wa lọ bọ Ṣàngó ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ tí Àjọkẹ́ sọ ẹ jẹ́ kí gbogbo wa lọ bọ Ṣàngó mo ti sọ fún wa pé wòlíì ni Àjọkẹ́ òjíṣẹ́ ni tó bá dẹ̀ sọ nǹkan ẹ jẹ́ ká tẹ̀lé mo fẹ́ play kìíní mo ti play ẹ̀ lórí show mi ńgbà kan mo sọ pé mo tún máa fi ṣe show padà ọ̀rọ̀ tí òyìnbó mi tó máa ń kọ́ mi tó sọ tí mo record. We're telling you she's naked. Hast thou eaten of the tree, he asked? What he's really saying is, did you eat and learn knowledge from the tree of Yggdrasil in the wild hunt? And once you do learn of the tree Yggdrasil, eat of the tree Yggdrasil, once you do join the wild hunt, Christianity will cast you out and you will be defended against. I even got blocked by Soy Goy TV. They call it Goyim TV, but it's really Soy Goyim TV. They blocked me. Why? Because they're Christian cucks. They're infected by the virus. ṣe ẹgbẹ́ ọ̀kan tó sọ ó ní they are infected by the virus. Gbogbo anybody tó bá sọ pé òun sin Yahweh under virus ló wà òyìnbó ló sọ bẹ́ẹ̀ torí ẹ lè má èmi gan kí n tó máa gbóyìnbó ẹ fẹ́ tọdún méjì is an Irishman English wọn tún yàtọ̀ so ẹ máa gbọ́ màmá interpret ẹ̀ fún yín. They know nothing of Yggdrasil. They know nothing of the wild hunt. And the flesh of her we will eat. How do you eat someone's flesh and burn them up? You don't. It's an either or proposition. The flesh is her materiality, her wealth. We showed you that, her empowerment. The wild hunt will take back what the whore is stolen. We will strip her of her power, and then we will burn her. We will consume her entirely. Ó ní Babylonia yẹn agbára ẹ̀ tó fi ń control wa òun ni ẹ̀sìn tó gbélé wa lọ́wọ́ tí gbogbo wa bá ti fẹ̀sìn wọn lẹ̀ báyìí wọ́n máa lose control lé olórí wa ṣe mọ̀ pé a ti di wọn àní so they're gonna lose control on us so kò ní sí yẹn mọ́ so because nǹkan tó fún wa ló ní virus ni tàbádẹ̀ wo lóòótọ́ kí iṣẹ́ wo ni virus máa ń ṣe virus tó bá ba fóònù yìí jẹ́ tán á pa á kí ni wọ́n ní ká ṣe wọ́n ní ká gbé agbára ìṣẹ̀ǹbáyé wa wọ́n ní ká gbé sígbó ká wá fi ayé wa fún Jésù ká bá lè wọ ìjọba ọ̀run so. All her stolen wealth, and power will be redeemed with fire, the heat of the sun, the black sun, with lightning. Gbọ́ kan tí màá yẹn sọ ó ní gbogbo nǹkan tí wọ́n jí mọ́ wa lọ́wọ́ yẹn ó ní we are going to be redeemed with the power of the black sun God, the God of lightning and thunder. The black sun God, who is the God of lightning and thunder? Ta nìyẹn? Ṣàngó. Ṣẹ̀gbọ́n kan tó òyìnbó ló sọ o òyìnbó tí òun àtàjọkẹ́ ò ríra rí òun ló sọ. So these Gentiles are going to use their power to destroy the blemish golem power structure, and then they're going to eat the fat of the land. They're going to take back and consume all of the material goods that she's stolen from us. She took all our stuff, this whore. We're going to take it
shows you clearly that they're not going to literally eat her flesh, because you can't eat it and burn it at the same time. So we are going to take back our stuff from her, take back our material goods that she's stolen from us, take back our power that she's stolen from us. We're going to take that back and then burn, consume entirely, burn up the whore with what? With, watch this, the heat of the sun. So we are going to take back everything with the heat of the sun. The heat of the sun. Emma, go. Do you see what you're seeing? What have I been talking about? The heat of the sun and the lightning. We've been talking about the lightning and the sun. Savitri Devi. Oh, the lightning of the sun. Ara. Akpara. To máa ń ṣàyẹn. Shaka, Ṣàngó. The black sun. The lightning of the wild hunt. The lightning of the black sun god. Ǹjẹ́ Àjọkẹ́ mọ̀ máa ń rí? Àjọkẹ́ ò mọ̀. Àjọkẹ́ never saw him. But ẹ wo message tí Àjọkẹ́ give. Ẹ wo nǹkan tó òyìnbó ń sọ. Ẹ wo àṣírí tí àwọn òyìnbó ní dání tí wọ́n fi pamọ́ fún àwọn èèyàn dúdú tó ń ṣe wá kó wa lẹ́rú. Tó ń ṣe wá kó wa ní ẹrú. Àwọn òyìnbó ní ká sọ ara wa di ẹbọ ààyè. Abẹ́ mọ̀ túmọ̀ ẹbọ ààyè ni. Working corps ni. Wọ́n ní ká sọ ara wa di ẹbọ ààyè. Róòmù orí kìíní. Ó ní ká sọ ara wa di ẹbọ ààyè. Ẹ lọ wá túmọ̀ ẹ̀ lórí strong concordance. Kí ni wọ́n ń pè ní ẹbọ? That you are already a working corps. Kí ni gbogbo àwọn disciple Jésù fara wọn ṣe? Wọ́n fi ara wọn ṣe ẹbọ ni. So àgbélẹ̀rọ ni gbogbo nǹkan táwọn pastor yẹn ń preach. Àgbélẹ̀rọ ni wọ́n ń preach. Kò sí inú nǹkan tó ń preach ò sí inú Bible. Yes, the only full ṣe mọ̀ pé and it's a ṣe mọ̀ pé tó bá ń sọ half truth fún yàn. When they tell you half truth, you are going to be in problem. You are going to be in problem when they tell you a half truth. To them, I'm their enemy. Bí pé mo wá ń ba oúnjẹ jẹ́ fún wọn ni. Ṣùgbọ́n kò kì í ṣe pé mo wá bo oúnjẹ jẹ́, a ní láti save ara wa. A lè máa pe ajá ní ọ̀bọ. Bible náà ló sọ pé ègbé ni fẹ́ni tó ń pe búburú ní rere. Ègbé. So ó ní tá bá dẹ̀ twist scripture, ó ní it's unto our damnation. Jésù fúnra ẹ̀ sọ pé àwọn tó fẹ́ bá òun jọba ti pé. Màá tún fún yín nínú Revelation sí. Revelation 13 kan ló ti sọ bẹ́ẹ̀ yẹn. Ó ní àwọn tó fẹ́ bá òun jọba, ó ní òun ti yàn wọ́n láti foundation of the earth. So àwọn tó wá go yìí, ẹ̀yin tó wá save, ẹ̀yin tó save, ẹ̀yin ẹrú tó wọ́n save sínú group yẹn, ẹ̀yin ni ẹ wọ́n máa pa yín, ẹ̀jẹ̀ yín. Ṣé you understand? Wọ́n máa fi ẹ̀jẹ̀ yín, ẹ máa fi ẹ̀jẹ̀ yín ṣètùtù. Ẹ máa fi nǹkan tó wà, èmi kọ́ ni mo kọ́, ẹ̀bí iṣẹ́ ní Bible kan ló wà. So àwọn pastor yín orí wọn ò pé. Wọn ò gbé yín lọ sí deep. Òyìnbó ló gbé mi lọ sí deep tí mo wà yìí o. Wọn ò gbé mi lọ deep nílé o. Òyìnbó ló gbé mi lọ sí deep bá èmi ò òyìnbó ló gbé mi lọ deep. Mi ò gbọ́ eré eléyìí, gbogbo eléyìí wà ní Bible lé wọn kọ́ wa o. Ṣé kò yẹ ká kọ́ eléyìí ní Bible study àbí ní Sunday school? Nǹkan míì ni wọ́n máa kọ́ wa ní Sunday school. Did you see? So mo ń bọ̀ o. Revelation 13:7 kọ́ ni bẹ́ẹ̀. So àwọn tó fẹ́ bá Jésù jọba, they are complete. They are complete already. Kì í ṣe church tó lọ, kì í ṣe bóyá o ṣẹ̀ṣẹ̀ confess pé Jesus is my Lord and my Saviour. Kọ́ ló fẹ́ save ẹ. No. Jésù fúnra ẹ̀ ló sọ ilé nínú Revelation. Kì í ṣe Paul, kì í ṣe Peter. Jésù ló sọ. So according to Revelation chapter 6 tí mo kà fún yín sí, gbogbo àwọn Peter, àwọn Paul báyìí ọ̀tá Yahweh ni wọ́n wà. Ọ̀tá Yahweh ni wọ́n wà níbi tí wọ́n wà lọ́hùn. Tí gbogbo wọn wọṣọ tí wọ́n kígbe ẹgbẹ̀sán wà. Wọ́n ti gé orí gbogbo wọn àti gbogbo àwọn tó ti ń pa láti 2000 years ago. Àtàwọn tó bá máa pa sí ẹjọ́. Èwo nínú àwọn bàbá ńlá wa ló sọ pé ká kú fóun. Èwo nínú àwọn bàbá ńlá wa ló ní ká kú fóun. Ẹ dẹ̀ wá sọ pé ẹ̀sìn yẹn ló mọ́ ju ìṣẹ̀ṣe lọ. Ṣé àwọn bàbá ńlá wa ní ká kú fún òun ni? Ògún, àwọn ọmọ Ògún fún wọn ní Ògún bàbá ńlá títí wa. Ó fún gbogbo àwọn ọmọ ẹ̀ ní òkì ìbọn ní gbogbo nǹkan tó jẹ́ wípé ẹlòmíì gan ò ní kú natural death, pé tí kú bá tó bá the worst tó kàkà kí kílẹ̀ kú ilẹ̀ àṣà pé kó wọlẹ̀. The same thing náà pẹ̀lú Ṣàngó, the same thing náà pẹ̀lú Ọ̀rúnmìlà, the same thing náà pẹ̀lú Ọbàtálá. But God ti yín, ó ní pé ká ẹ kú fóun. Ó ní ká ẹ kú.
wọ́n ní kìkì àwọn tó kù ní àwọn tó ṣẹ́kù báyìí tí wọ́n ń kà tó fẹ́ lọ sí ni àwọn tó máa kú fún Jésù. nǹkan tó wà nù èmi kọ́ ni mo kọ báìbù o, nǹkan tó wà nù báìbù nìyẹn o, nǹkan tó wà nù báìbù nìyẹn o, èmi kọ́ ni mo kọ bíbélì o, so nǹkan tó wà nù báìbù ni mo kà fún yín o. Torí ẹni tó bá sọ pé ó tún ti dé o, ó tún ti dé, she's judging mi ò judge o, biblical truth lèmi kà fún ẹ, biblical truth ni mò ń kà fún ẹ yìí. So ìwọ ló máa choose. And ẹjọ́ the question is tribe wo lẹ́yìn gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, which tribe are you? Revelation tí Jésù sọ, Jésù ò ní kó fi ọmọ káàárọ̀ oòjíire kankan sínú plan ẹ̀, because ìwé yìí wọ́n ti kọ́ over 2000 years. Ìgbà táwọn òyìnbó ń gbé religion yìí wá later náà ṣẹ̀gbọ́n wá bá wà ní West Africa. Àwọn Ethiopian tí wọ́n gbé kinní yìí lọ bá ń gbà yẹn, àwọn Ethiopians ní bloodline pẹ̀lú wọn. Àwọn Ethiopians wọ́n ní bloodline pẹ̀lú wọn. We have Ethiopian Jews, but àwa ò kì í ṣe Jew. Àwọn Ethiopians Jews, ìyẹn ni black, not we àwa ọmọ káàárọ̀ oòjíire. Olódùmarè tiwa odù mẹ́rìndínlógún ni. mẹ́rìndínlógún ni. Tọ́ wá ní àwọn àgbà mẹ́rìndínlógún, làwa ní àwa ò lágbà 24. 24 àwọn Israel is 24 divided by 2 making 12. Mo ṣàlàyé fún yín last show tí mo ṣe wípé apostle tí Jésù ní 12 yẹn ó represent 12 tribe of Israel, 12 calendar of the year. So tí Paul bá sọ pé Jésù fẹ́ jẹ̀rà òun lọ́wọ́ ègún òfin, he's not talking to you. Paul was a Jew. I'm not a Jew. Ọmọ káàárọ̀ oòjíire ni mí. So nǹkan tí ó kàn wá lè ní iná gbé wá fún wa. And until we get out of this, lè rí bá ti ṣe, lè rọ́nà gbígbà. Bẹ́ẹ̀ ni mi ṣépè fún wa. That's why ta ṣe ń pray tí ayé wa ṣe ń bàjẹ́ sí. Ayé wa ń bàjẹ́ sí. So ní church, wọ́n dá orí Bible kodò. Wọ́n ò teach biblical fact ní church. Wọ́n ò teach biblical truth. Wọ́n kàn kọ́ yín ní Bible just because of what they want to eat, man. They didn't teach you the real scripture, and that's why you guys are confused. That's why you are lost, and that's why Tibatin Sotombi. That's why you guys come to fight me. I mean, Oronyi. That's why our pastor yin kan fi wan bínú bí tó fi wan jà bí báyìí, because they lack knowledge. Bible ní àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Bible tí wọ́n kọ wọn ò kọ fún wa. It's not for us. Ẹ̀kọ́ wà ńbẹ̀ tẹ́ lè kọ́, but kì í ṣe fún wa. Gbogbo plan tó wà ńbẹ̀ kò sí plan kankan tó jẹ́ fún wa ńbẹ̀. Okay, tó bá sọ pé Adam àti Éfà ṣe à ń ṣe ìran Adam àti Éfà. We are not descendants à ń ṣe ìran Adam àti Éfà, right? À ń ṣe ìran ẹ̀. So number 2, a kì í ṣe ìran Adam àti Éfà. So number 2, àwa kọ́ ni Mósè, ṣé àwọn baba ńlá tiwa ni Mósè gbégbá òkun kọjá ni? Ṣé àwa ni ìran wa ni Mósè gbégbá òkun ni? Máa tó sọ pé Mr. Albert àbí nǹkankan tó sọ yí pé àwa ni ìran 12. Ńbó láti jọ jẹ́ ìran 12. 201 ancestor la ní. 201, 401 irúnmọlẹ̀ náà lólódùmarè dá. Àwọn kan lọ, àwọn 201 ló unite wọn jẹ́. Òun náà ṣe máa sọ pé ọ̀kan lérí wọ́ ọ̀kan lérí gba. 201 tó kù wọ́n lọ káàkiri gbogbo ayé. Ara ó lè jára àwọn irúnmọlẹ̀ yẹn ní Allah tó lọ sí ilẹ̀ Lárúbáwá. So 201 ní àwọn tó dúró sọ́dọ̀ wa ń bí tí wọ́n dẹ̀ fọ́ọ̀mù orílẹ̀-èdè títí wọn tó unite. So torí àwọn irúnmọlẹ̀ yẹn bóyá àwọn tí ò lè bá wọn tó yẹ pé wọn cooperate one way or the other, they are all left tó lódùmarè. So they are not part of us. Jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ṣé o mọ̀ pé live working cups ni ẹ tó bá ti sọ fọ́rọ́sọ tẹ̀lé Jésù ni? Go and read your Bible now. Tó bá wo show mi padà lọ wò, mo ti show ẹ ní Bible verse yẹn. Revelation. Jésù ní ẹ gbọ́dọ̀ kú fún òun. Ó ní be faithful unto death. Tẹ́ni tí ò bá kú fún òun ò ní bá òun jọba. It's in the Bible. So gbogbo eléyìí tẹ́ ń sọ tán ní kẹ́ lọ gba àjẹsára yẹn. Tẹ́ bá ń pe Jésù kò lè protect yín láéláé. Kò lè protect yín because ó ní kẹ́ kú. Covenant ẹ ti sign pẹ̀lú ẹ̀ nìyẹn. Tó bá sọ pé Lord Jesus, I give you my soul, my life. Tó bá ti sọ fún pé fún ní life àti soul ẹ, ó lè kú anytime. Ó lè rán ajogun sí, ó lè rán Fúlàní sí ẹ kan bẹ́ orí ẹ anytime. Tó wá dẹ̀ ti kú, toró ti you have sold your soul already.
o mọ rubbish táwọn òyìnbó gbé wá fún baba ńlá ẹ̀. You don't know o mọ deep nǹkan tó òyìnbó wá kọ́ ẹ. So you guys perish because you lack knowledge. Your pastor live truth. They teach scripture out of context and they don't teach you the truth. Tó bá ka Bible yìí dáadáa, tó bá go through biblical truth, kò sẹ́ni tó máa sọ fún ẹ kó tó kúrò ní Christianity. Either kò ready láti kú, èmi ò dẹ̀ ready àti kú fún Jésù tèmi. I'm not ready to die. So mo ti di ọmọ Ògún ni mí àtọmọ Ṣàngó, ọmọ Ìyá ọmọ Bàtálá ni mí. Àwọn ò ní ká kú fún wọn. Gbogbo ikú àìtọ́jọ́ gbogbo ègún tí Yahweh ṣẹ́ fáwọn èèyàn tó dẹ̀ ṣẹlẹ̀. Yahweh kó 600,000 èèyàn kúrò ní Egypt, ó dẹ̀ pa gbogbo wọn dànù, kò sẹ́yọ kankan tó dé ilẹ̀ tó lóun kó wọn lọ. ṣérú God yẹn ló yẹ kẹ́ tẹ̀lé. Ó sọ ìrìn 40 days ó sọ di 40 years mọ́ wọn lọ́wọ́. Aláfẹ́ gba òmìnira ń sìn. Ẹ wo gbogbo bí kinní yẹn ṣe ń dùn lọ. Olóyè ẹ bẹ̀rẹ̀ sí ní ẹgbẹ́ Yahweh wọ́, gbogbo ẹ̀ dàrú. Ìgbà tó lóye ọmọ ẹlẹ́nà tó tẹ́lẹ̀ ẹlẹ́ni dé, ó lóun fẹ́ àṣẹ àwọn baba ńlá òun wá, ẹ da gbogbo ọ̀nà ẹ̀rú. Àwọn àfáà àtàwọn pásítọ̀ ẹgbẹ́ Yahweh sí nísìn ẹ da gbogbo ẹ̀rú. Tó bá yẹ pólóye sì wà ń lé, ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ṣó máa ṣẹlẹ̀, tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣó máa ṣẹlẹ̀. So ẹ kì í lo common sense yín ni. Ẹni tó lè sọ̀rí 40 days mọ́ 40 years máwọn èèyàn lọ́wọ́, ṣé òun ló yẹ kẹ́ wá fògbé ṣègbẹ́kẹ̀lé yín? Oore wo ló ṣe fáwọn baba ńlá yín? Àwọn baba ńlá wa ò mọ God yẹn rí náà. Kò ń ṣe Olódùmarè wa. It's not our Olódùmarè. It's not. They don't have the same character. Olódùmarè wa is invisible. God of Israel gbé ní on earth. Ó gbélé ayé, kò yàtọ̀ sáwọn Ògún òní mo ṣe sọ lórí post tí mo kọ hell náà lórúkọ ẹ̀ ń jẹ́ angel hell Michael àbí Gabriel Uriel Raphael àbí Raphael Ishmael àbí kí lórúkọ ẹ̀ Israel àbí Satan ló ń jẹ́ Samhael lórúkọ Satan ń jẹ́. Wọ́n hide ẹ̀ fún yín ni wọ́n jẹ́ kẹ́ mọ̀. Lọ Google ẹ̀ Samhael wà á rí tán sọ pé Satan ni. Ó tún borúkọ God of Israel jorúkọ òun náà ló tún jẹ́ Gadriel. So Satan nínú Talmud àwọn Júù ara àwọn ọmọ God of Israel ni. Ara àwọn ọmọ tó bí èyí tó stubborn nínú wọn tó rebellious òun ni Satan. So ara àwọn ọmọ hell ni council of hell ni Satan wà. Satan dẹ̀ ní holy day out of the 7 days táwọn Júù ń ṣe. Satan ló ní Saturday Satan ló ní. So Sunday is for sun worship. Jésù òun náà ṣe ń sin Jésù ní ọjọ́ Sunday tó yẹ sọ pé Sunday. Satan ló ní Saturday. So hell yẹn kò yàtọ̀ sí Ògún gbèmí, Ògún ṣe kinní kan, Ògún ṣọlá, Ògún yẹmí, Ògún ṣe kinní kan, Ògún bọ̀dé. They just fool you. You are a fool. Òun náà pè ní foolish virgin. Ọkọ ìyàwó yín tó bá dé lóhùn mọ gbogbo yín rí because you guys don't know him. You guys read your own this Bible. Before just àgbélẹ̀rọ tí wọ́n àgbélẹ̀rọ la kọ́ ní church. What we learnt in church is àgbélẹ̀rọ. It's just a fake. We were taught lies in the church. Irọ́ la kọ́ ní church. They are never biblical. Because if they teach you the true Bible, they won't be able to control you. Báwo òyìnbó ṣe gbé fún wọn náà ṣe ń gbé fún wa. But àwọn ọmọ òyìnbó wá lọ go deep. Àwọn ọmọ wọn go deep. And now they teach themselves reality. And they are out of that cage. And we are still a fẹ́ gbòmìnira, but we don't have sense. Báwo la ṣe fẹ́ gbà? Tẹ́bá òkú ẹ serious fẹ́ gba Yorùbá nation ẹ láti kíkì God yẹn kẹ kíkì ẹ dànù out of your ẹ jẹ́ ká kíkì God kúrò ní project wa. Ìyẹn òmìnira ta fẹ́ gbà ẹ. God yóò lè jẹ́ kó bọ́ sí o. Èpè kọ́. Ó sọ 40 years journey 40 days. Ó sọ sí 40 years. Ó kó 600 people kúrò lóko ẹrú ó pa gbogbo wọn pátápátá. Kò sí ètò ilẹ̀ ìlérí náà ilẹ̀ ìlérí tó lóun tún gbé wọn lọ kò sí ẹnìkan tó gbé débẹ̀. God yẹn lẹ wá sọ pé ẹ pè pé kó wá take over ilẹ̀ yín ẹ rí pé ẹ̀yin gan oh my goodness
ẹ ń jẹ́ káwọn alálẹ̀ máa sunkún níbi tán wà. Inú àwọn baba ńlá wa òdùn, they are crying there. Inú wọn bàjẹ́ pé Ọlọ́run má jà fòbòjú ná pé ẹ wo nǹkan táwọn ọmọ wọn dà. So ẹni tó bá lè ṣe yẹn fún àwọn èèyàn tó lòun choose, ká tó wá sọ èyí tó yẹ pé wọ́n adopt yín ni ẹ̀ ń ṣe original o. So ẹ mọ̀ pé àwọn tó wá mú yín wọnú covenant God yẹn ṣe àwọn káwọn tó fẹ́ bà ayé yín jẹ́ ni. Àwọn bàbá wa stupid, wọ́n wá fi Ifá wa wọ́n wá fi develop theology òfò, wọ́n wá ń sọ pé òun ló dáa, wọ́n wá sọ pé tiwa lòkùnkùn. Ajá tó máa sọ̀rọ̀ onígbọ́pẹ̀rẹ̀ ọdẹ, but àwọn tọ́lọ́run á tún wọnú ọ̀nà Ọlọ́run á tún máa save wa díẹ̀díẹ̀ náà ni. Àwa náà ti wà nú ṣú yẹn rí. God tó kò ní promise ọ̀run, kò sí promise kankan fún yín bẹ̀, kò sí promise ẹ̀yọ kankan fún yín bẹ̀. Mo ti ka revelation fún yín lẹ́ẹ̀kan, wọ́n sọ pé àwọn tó ń lọ ti pé, àwọn tó kù tí wọ́n recruit làwọn tó máa kú, tó máa fẹ̀jẹ̀ wọn ṣe tutù ó tán. King James wá ní kán gbé wá fún yín, ẹ wá ètò Odùduwà, ètò Ògún, ètò àwọn baba ńlá titi yín tó ti plan báyé yín ṣe máa dá, tó ń ṣiṣẹ́ sílẹ̀. Gbogbo owó nǹkan ta tún rí nílẹ̀ wọn lé ní àwọn la fi ń sìn. Tí Jésù ti gbé yín ṣépè pé ẹni tó bá ti sọ̀rọ̀ ẹ̀ ní Júù láti 2000 years ago wípé ẹ máa ṣe ẹrú àwọn Júù, ó ṣe wáyé pé irú theology yẹn náà òyìnbó wá gbé fún wa pé ká di Júù nínú ẹ̀mí. Kí ni ìtumọ̀ ẹ̀? So that ká lè dẹrú àwọn Júù. So your potential is gone. Gbogbo potential yín pátá God tó ní DNA pẹ̀lú kò mọ̀ ẹ́, he doesn't know you. Òun lè wá gbé sórí, òun lè wá ní kó wá gbalẹ̀ yín fún yín. God tó sọ fún yín pé ẹ gbọ́dọ̀ sẹ́ òun lójú ikú, pé kẹ́ fi yín ṣe ẹbọ àyè. Ẹ dẹ̀ máa kọrin ní ṣọ́ọ̀ṣì, ẹ káwọ́ sókè pé ti offer ara yín as a dead corp. So God yẹn lè wá rò kó máa save yín, tẹ́ bá pé kò lè save yín. Ọ̀rọ̀ tí mo sọ lè má tà létí yín o, but ìtukọ̀ tó wà nínú Bible yín òun lèmi ń kọ́ yín yẹn. Torí mo blame ara mi pé wọ́n pa irọ́ fèmí náà when I was a child. They lied to me, they told me wọ́n làwọn baba ńlá mi ni ò dáa. Ṣùgbọ́n mo wá rí pé ẹ̀sìn tó ń gbé wá gan ló burú jù. Ẹ̀sìn yẹn gangan ló ń fèèyàn ṣe tutù, kì í ṣe wá. So ẹni tó bá ti kú wọ́n wà ní ọ̀tá Yahweh, bó ṣe wà nínú Bible nìyẹn o, kì í ṣe ọ̀tá Olódùmarè náà wà o. Ẹjọ́ Bishop Ajayi Crowther translation Bishop Ajayi Crowther bá nǹkan jẹ́ o. Ó náà wà níwájú pé ọ̀tá Ọlọ́run, kì í ṣe ọ̀tá Olódùmarè náà wà o. Ọ̀tá Yahweh ni wọ́n wà. Yahweh o, àwa baba ńlá wa ò mọ Yahweh rí o. Yahweh ò ní kankan ṣe pẹ̀lú ìran wa. Yahweh dẹ̀ ń ṣe Olódùmarè. We have to debunk this thing. Yahweh, Allah, wọn ń ṣe Olódùmarè. Àwọn Muslim wa tán sọ pé Ọlọ́run Olódùmarè fún Muhammad ní àyà, irọ́ ni wọ́n ń pa. Allah ló fún Ànábì Muhammad ní Allah ní àyà, kì í ṣe Olódùmarè ló fún Ànábì Muhammad ní àyà. So ó yàtọ̀ síra wọn, kì í ṣe kan náà. Nǹkan tí ò bá dẹ̀ jọra, ó jẹ́ ká máa fi wéra wọn mọ́.